agbára orúkọ Ọlọ́run àti àlùkùránì ta fi ń kọ́lé ní kíákíá. Ẹni tó ti ń kọ́ lọ tó fẹ́ pin tẹ́mi fẹ́ pinlẹ̀ lórí ó lè ṣiṣẹ́ yìí. Ẹni tó yẹ̀ṣẹ̀ ralẹ̀ tó yẹ̀ṣẹ̀ ralẹ̀ tó fẹ́ kọ́ tí ò fẹ́ kó dúró tó wọn àfi kọ́ tán ó lè ṣiṣẹ́ yìí. Kí ló máa ṣe? Wàá ní kí wọ́n bá ẹ han súrátù Yàásín 83, wọ́n bá ẹ han súrátù lè wákíà ìsáwákà 83, wọ́n bá ẹ kọ ayátùlì kùrìsíyù 83, wọ́n bá ẹ kọ súrátù lè fàátíà 83, wọ́n bá ẹ han yá wahab 14,000, wọ́n bá ẹ fọ́ wá wá ọkà bàbà àti jéró àti ráìsì wàá dà sí wàá mix ẹ̀ pọ̀ wàá lọ fọ́n sórí ilẹ̀ náà. Ìyẹn apá kan. Wàá ṣẹ̀ wàá tún wá jókòó àdúrà wàá pa àwọn àfà sí orí ilẹ̀ náà. Wọ́n bá ẹ ka Yàsín 83, wọ́n bá ẹ ka Suratul Waqi'a 83, Ìsáwákà 83, wọ́n bá ẹ ka Ayatul Kursiyyu 83, wọ́n bá ẹ ka Suratul Fatiha 83, wọ́n bá ẹ ṣe Yá Wahab 14,000. O lè pa ẹran sí kó sóúnjẹ. Wàá wá ṣe yẹn ládùúgbà wàá ṣe Bismillahi ta'ala wàá kọ́lé náà within Bismillahi ta'ala wọ́n farabalẹ̀ kó dẹ̀ fi fídíò ìránṣẹ́ kó dẹ̀ gbọ́ fídíò ìdélẹ̀ tó ráwọn májẹ̀mú tó wà ń bẹ̀ àtàlàyé ẹ̀kúnrẹ́rẹ́. Ẹ jẹ́ ká sáré polówó náà síwájú kó tẹ̀tù tó ṣiṣẹ́ yìí. Nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254, àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254. Wema Bank of Nigeria Global Dahiratu Islamic Organization. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbádùn ètò wa ẹ fi Hajj àti Umurah ẹ fi ta organization wa lọ́rẹ. Ẹ fún wa ní Hajj àti Umurah slot ẹ fi ta wa lọ́rẹ ní organization wa láwọn èèyàn tá máa fún tó dẹ̀ máa jẹ́ sádàkọ̀ fún yín Bismillahi ta'ala. Gbogbo owó ọkùnrin tó ní ìdákọ́lẹ̀ táróbò sáńdà láàmú tó ní demand power get caterpillar àti transformer àti miracle leaves ó wà effective gidi. Weak erection, low sperm count, quick ejaculation. Obìnrin tí sọmúroró ń dà láàmú hormonal imbalance àbí ẹ̀dá ń dà láàmú sperm leakage àbí ó ní àwọn infection tí ò jẹ́ kó conceive kíákíá ovulation problem. Get caterpillar wàá finú ṣoyún wàá fẹ́ ìgbọ́mọpọ̀n. Obìnrin tó ní fibroid get bulldozer met fibroid àbó ní blockage tube get bulldozer met fibroid. Ẹ get Iliam oògùn ìsọ̀yè fún ọmọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan kódà kó jẹ́ páyé ló ń dà láàmú tó ń fẹ́ kó làákàyè. Ẹ get memory booster. Ẹ get miracle leaves kò ṣe má nílé wọ́n tàyàn lọ́fà ọ̀fà tó ti pẹ́ lára ikùn èèyàn wú ẹsẹ̀ èèyàn wú ó ń forí kókó alátakò ń jẹun lójú oorun wọ́n gbé nǹkan sínú wúńbù obìnrin wọ́n jẹ́ kó ní too much of miscarriage àbí gbogbo sperm tọkọ ń dà sí lára wọ́n ń sọ di omi nínú true ovary ẹ̀. Get miracle leaves ó lágbára púpọ̀ ju ikú nìkan ní miracle leaves ò lè wò. Ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti má ìzẹ́mzẹ́m la fi preserve senna leaf tó bá tún bọ́ ilẹ̀ tó tún fi ń ṣanra ó máa lé àwọn ẹ̀mí òkùnkùn jìnnà sí ẹ. Ó lágbára òun láti nílé ni Bismillahi ta'ala. Ẹ get all in one natural herbs. Gbogbo product wa ló wà halal ló dẹ̀ gba láàbù kọjá ló wà scientific approved. They are all powders. Ẹ get all in one. Ikú nìkan náà ni all in one yóò lè wò tó rànà bíi títí wa kò ní sọ̀rọ̀ ìfẹ́nu sallallahu alaihi wasallam láyé ẹ̀ tí kò nílẹ̀ awa. Gbogbo nǹkan táwọn ọmọ bá sọ Ọlọ́run ọba ló sọ. Ẹ get all in one. Ó wà effective gidi. Cancer, diabetes, asthma, prevention ni treatment ni cure ni ọmọdé lè lò àgbàlagbà lè lò with warm water. Àti wọn láwọn special package tá máa ń ṣe fún ọkùnrin tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí ó lè perform dáadáa tó ti lo oríṣiríṣi alẹ́ ìdákọ́lẹ̀ arógbòsá ó ti lo gbogbo nǹkan ó rí pé kọ́ náà ni contact wa a lè tún ní package tá ń ṣe fún ẹni tó bá ní sugar diabetics within a month sugar máa kúrò nínú system ẹ̀ a ní package tá ń ṣe fún obìnrin tó bá ń wojú Ọlọ́run ọba fọ́mọ Bismillahi ta'ala wàá finú ṣoyún wàá fẹ́ ìgbọ́mọpọ̀ yìí tó bá kó jẹ́ ìpèníjà both natural and spiritual problem ẹ contact wa Bismillahi ta'ala kò síbi tẹ́wà tí product wa ò dé GIG la fi ń deliver product wa all over Nigeria a dẹ̀ ń lo DHL láti deliver product wa láti South Africa lọ sí anywhere in the whole world. Ẹ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì àwọn powder wọ̀nyí halal powder ni kì í ṣoṣólẹ̀ kì í ṣẹ̀yọ́nú ayé kì í ṣèmùlẹ̀ àgbà o ò bẹ́ẹ̀ ní bọ́ọ̀dì kì í ṣẹ̀ bẹ́ẹ̀ ní kankan halal powder tẹ́lẹ̀ tó bá ń lo ẹ̀mí òkùnkùn máa jìnnà sí ẹ̀wọ̀n ní access sí ẹni Bismillahi ta'ala ó wà effective gidi. Àwọn ẹ̀kọ́ tèmi kọ́ láti India ní China ní Arab country ní Asia continent iṣẹ́ tí mo gba professor lé lórí tí mo gba doctor lé lórí ni iṣẹ́ tí mo bá ń lé tí bàbá mi ń ṣe ni mo kẹ́kọ̀ọ́ iná ní Nàìjíríà mo dẹ̀ kọ́ káàkiri Africa kó tó di pa bọ́ sí Asia Arab country lọ́hùn alhamdulilayi a fi ṣe yan ọ̀rọ̀ pàgbà professor o àbàgbà doctor o a fi ń ṣe ìpolówó kẹ́yìn èèyàn wá lè mọ̀ pé iṣẹ́ tí wọ́n bí wa sínú ẹ̀ ni pé right way lẹ́wà látúnṣàkó àǹfúṣàkùn wúwa alámù bímọ ní ntakọ̀ a try láti pẹ̀ra wa ní nǹkan Ọlọ́run ọba ní nǹkan o Ọlọ́run àgbàdo ẹnì kọ̀ọ̀kan wa ètò àdúrà wà tó legit ètò sàrà wà tó legit ètò àwẹ̀ wà tó legit àwọn halal powder wà fún ẹ̀mí òkùnkùn monitoring spirit wọn ní rí ẹ mọ́ àwọn halal powder wà Bismillahi ta'ala wà á dúpẹ́ fọlọ́run àdúrà yìí ni kò lọ ṣe fún ilé kíkọ́ Bismillahi ta'ala ẹ WhatsApp wa lórí +2761 295 63
6389 ẹ WhatsApp wa lórí +2761295638 innal izzata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lónìí o má sálàmù wáyé lálẹ́ ikọ̀ ìfi fídíò ìránṣẹ́ kọ́lọ́ lè kọ́lé ayọ̀ fún ẹ.